àwọn majority ìlú yìí kódà kọ́ sẹ́yọ kan ajú Christian lọ́lọ́nkà gbogbo wọ́n péré ní ajú wọn lọ́lọ́nkà ẹbá ti dára o 2023 àdìbò ìbò yẹn ti jẹ́ àmàkálùkù àwa mùsùlùmí ọ̀nà mẹ́rin la dìbò sí ọ̀nà kan làwọn Christian dìbò sí ọ̀nà kan dìbò sí náà àwọn Áfíríkà náà tún dìbò bẹ́ẹ̀ àpínbò wa yẹlẹyẹlẹ tó ti bẹ́ẹ̀ àtúnnà wọn adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ọba tí ó tó fún aláǹfààní kátùmá bẹ́lẹ̀bẹ́lẹ̀ ilé ní àlàáfíà ara tó tó wá gbà wá láàyè kátùmá kí jímà lè ní Ọlọ́run ọba Allah èyí tó sí àmà lóore a ń bẹ̀ sí àlékún rẹ̀ wa adúpẹ́ fún ẹ lórí gbogbo tó ṣe fún wa wọ́n náà ni ọba tí ọpẹ́ tọ́sí ọba tí ọpẹ́ yẹ ó sọ máa yí pé wa in ta'udu ni'matallahi la tuhsuha innal insana lazalumun kaffar ó ń tàbá fẹ́ máa ṣe ní èjì ẹ̀ta oríire Ọlọ́run láàlè kátán ṣùgbọ́n mẹ́ẹ̀dẹ́yàn ya alábùsẹ̀ lára mórí jẹ́ ìrọ̀ Ọlọ́run gbogbo oore tí ó ṣe fún àtà àmàkóre ní adúpẹ́ rẹ̀ gbogbo oore tó ṣe fún àtà àti àmàkóre ní adúpẹ́ rẹ̀ ìtọ́hàn inú orí rẹ̀ lórí wa adúpẹ́ rẹ̀ ìtọ́pamọ́ inú orí rẹ̀ adúpẹ́ rẹ̀ sí àlékún orí wa a tún fi àsìkò ìjẹ́rí pẹ́rẹ ọlọ́ọ̀bá ọba Allah ẹyọkan ní òpé méjì ó lórúkọ ọlọ́bà kan ó ní aláfijọ́ ó láfiwé a sì ń jẹ́jẹ́ pẹ́rẹ náà lágbàgbọ́ láti máa gbàgbọ́ lọ láìláì wọ́n náà láńsí wọ́n náà láti máa sí lọ láìláì àní sẹlómílẹ̀ ọlọ́ wọ́n náà láà máa gbára lé lórí gbogbo àdáwọlé wa ọ̀dọ̀ láti máa wá ìrànlọ́wọ́ abẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà Allah sàlékún ìrànlọ́wọ́ ilé wa lórí a mọ̀ pé ẹni ọba fi mọ̀nà lọ́mà jẹ́ mi ní mọ̀nà ẹni ọba sọ́nù kò tẹ́ fi mọ̀nà láìláì adúpẹ́ tó fi àmànà tó sọ́nù abẹ̀rẹ̀ ọlọ́mà sọ́nù láìláì a jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú rẹ̀ ni òṣẹ́ rẹ̀ ni ọ̀rẹ́ ayò rẹ̀ ni olólùfẹ́ rẹ̀ ni ẹni tí ìrẹ̀ ọlọ́ọ̀bà àlìkẹ́ ọlá tó sí ní tó lóore jù ní àwọn ẹ̀dá tó dání ẹ̀rí ó sì wọ́kàn bá ilẹ̀ sí lórí tó fi rán bá ní sí kẹ́ ìgẹ̀rẹ̀ fún Ànábì Muhammad bá ní sí kẹ́ ìgẹ̀rẹ̀ fún àwọn ànábì Ọlọ́run tí wọ́n síwájú ànábì jíṣẹ́ Ọlọ́run bá ní yóní sáwọn ọmọlẹ́yìn ànábì àwọn sàhábà lápapọ̀ láyẹ̀yọ́ nìkankalẹ̀ nú wọn àwọn jẹ́ tó tẹ̀lé bá ní yóní sàn yóní Ọlọ́run jẹ́ kúdúrà àwọn ọmọdọ́mọ wa èyí sí Ọlọ́run ọdọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìpayọ̀ Ọlọ́run dọ́wọ́ wa o náà ní nǹkan ṣoṣo tí a lè mú díwájú Ọlọ́run tàbí lójú rẹ̀ Ọlọ́run ìjà bẹ̀rù Ọlọ́run bàbá wà ní ilé wa ìbẹ̀rù Ọlọ́run bàbá wà ní ìta ìbẹ̀rù Ọlọ́run a wà níbi iṣẹ́ ìbẹ̀rù Ọlọ́run adáwà ìbẹ̀rù Ọlọ́run a ń bẹ ní àwùjọ a ń bẹ ní àpérò ìbẹ̀rù Ọlọ́run lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o náà ni mara Ànábì sallallahu alaihi wasallam náà sábẹ́ pé taqullaha aithma kunta ìrẹ́lágbájá ń bí kí tó bá ti wà máa páyọ̀ Ọlọ́run sì máa fi dáadáa tàláì dáadáa ọmọ pa ìdárẹ́ ọdọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa lẹ́ni afẹ́yà bára díẹ̀ kó nú ìdánilẹ́kọ̀ọ́ àti à ń bá lọ tẹ́lẹ̀ tó kó náà ni manhajul Islam fi mukafati al-jarima àwọn ọ̀nà tí Islam là kalẹ̀ láti palẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ àwọn ìwà ọ̀daràn tí èyí kí àwùjọ nísinmi láti palẹ̀ rẹ̀ mọ́ táà ti ṣe kútúbà mẹ́fà lé lórí
ẹ̀rí gbẹ́lẹ́ ní bí a fẹ́ lọ yà díẹ̀ a ó rí gbogbo àtàbá yóò sì mọ́ social media táà sì mọ́ tí ń lọ a ó rí pẹ́ láti on the 6th Saturday tó lọ ta lè pè ní ìjẹjẹ o náà ni àwọn ariwo kan dìde látara àwọn ọ̀rọ̀ kan tàbí kó sí pàtàkì ká mẹ́nubà ní orí ó tó bá wá ń bí kí ní nǹkan náà o náà ni ziyaratu wafd Amerika ila Nigeria libahthi wa taftish عن الدعوة إبادة جماعية ضد المسيحيين في نيجيريا. Ọ̀nà ni US delegate sí Nigeria láti wá ṣèwádìí wípé àwọn Mùsùlùmí kan wọ́n dojú sọ àwọn Christian tí wọ́n pa wọ́n ní ìpakúpa léyìí tí ó sì gbé níbi oṣù mélòó sẹ́yìn ó jáde lẹ́nu olórí Amẹ́ríkà Trump pé àwọn ṣetán láti wá ran àwọn Kírísítẹ́nì Nàìjíríà lọ́wọ́ láti wá yọ wọ́n kúrò nínú wàhálà tí wọ́n rán tí àwọn mùsùlùmí fojú wọn rí ní Nàìjíríà tó kú lórí mímbàrí jímà tó tẹ̀lé ọ̀rọ̀ yìí amẹ́nubà ní àwọn ààyè ìjókòó míì náà àtúnmẹ́nubà a sẹ́yìnbọ̀ láti wá rí pé ọ̀rọ̀ náà ó sì wà ń bẹ̀ ìjọba Nàìjíríà ò dákẹ́ gbogbo ìgbésẹ̀ típa wọn ká ọ̀nà ni wọ́n gbé lé lórí ọ̀rọ̀ yìí yìí lọ wá débi wípé wọ́n wá decide ní Congress, American Congress ẹ jẹ́ ká gbé ìgbìmọ̀ kan dìde kí wọ́n lọ rẹ̀ ṣèwádìí ọ̀rọ̀ yìí ní Nàìjíríà tí ìgbìmọ̀ yìí bá lọ tó bá dé ní tó bá jẹ́ àbájáde ìgbìmọ̀ yìí tá ń pè ní report orí ẹ̀ ni Amẹ́ríkà wá take decision lé lórí kó go ahead lórí pọ́n fẹ́ àtàkì Nàìjíríà bó ṣe sọ ní tàbí kó má go ahead tàbí kí ni method tó fẹ́ lò lérí ọ̀rọ̀ yìí láti lè wá ọ̀nà àbáyọ sí problem yìí eléyìí ló bí US delegation to Nigeria. Gbogbo àwa tí a bá máa tí ń lọ a rí pé láti ọjọ́ sátidé ó náà ni ariwo ti gba òde lórí ọ̀rọ̀ yìí bayna al-mu'ayyidin wal-mu'aridin àwọn tí wọ́n sọpọ́tì wíwá delegate àti bí tí wọ́n wá àti bí wọ́n ṣe padà a sì rán àgádẹ́ tí a against ẹ̀ pé rárá o ọ̀nà tí a gbà wáyìí ó kù díẹ̀ káàtó àwọn ìgbésẹ̀ tí a gbé tí wọ́n fi lọ ó kù díẹ̀ káàtó ó wá di ọ̀ranyàn ẹbí àwa mùsùlùmí náà ká lo àǹfààní orí mímbàrí láti ṣe àlàyé lórí ọ̀rọ̀ ìfọwà náà. Àkọ́kọ́ agbọ́dọ̀ lórí ìmọ̀ al-Islam Islam tí Ọlọ́run bá lékè ọlá ní ká jẹ́ mùsùlùmí dínú sàlá ẹ̀sìn àlàáfíà ni dínú al-amn ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ni
tó ti yí pé ẹ̀sìn tí ó fẹ́ wàhálà ní rárárárárá ẹ̀sìn tó wá dáàbòbò àwọn nǹkan kò ṣe má ní inú gbésí ayé ọmọ ènìyàn ni agaga ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ dágbére security ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ nínú ìlú ó wà nínú nǹkan kò ṣe má ní láyé inú tí jẹ́ kí ayé tó káyé rọgbọ ó níbi àyíkátà bá wà kí fọ̀kànbalẹ̀ wà mẹ́ ká lè máa lọ máa bọ̀ ní wọ́rọ́wọ́ ká jí ní wọ́rọ́wọ́ ká sùn ní wọ́rọ́wọ́ ká lọ kábọ̀ ní wọ́rọ́wọ́ kọ́másí kọ́másí jáyà tí ọlọ́ọ̀bá Allah àti àrẹ́sàsálà tí a ti ṣe àwọn àlàyé tó lè máa láàáfíà ìdúró gbogbo tó bá wá lè kọ ọkọ́ má sí fọ̀kànbalẹ̀ nínú ìlú ẹ̀sìn wa náà kọ ṣẹ̀rí àwa kọ ṣẹ̀rí àwa ọ̀fẹ́ torí díẹ̀ gbogbo ọjá bá kọ́ nípa dáńpé ní maqasidu ṣẹ̀ríà àwọn èròǹgbà ṣẹ̀ríà lórílẹ̀ ayé ṣẹ̀ríà tá a máa gbọ́ yẹn kí ló dé tọ́lọ́ọ̀bá àdíkẹ́ ọlá gbé ṣẹ̀ríà kalẹ̀ àwọn kankan bẹ bí 5 sí 6 tí ẹ̀sìn wa mójútó nílànà Islam ìlànpé ní maqasidu ṣẹ̀ríà èròǹgbà ṣẹ̀ríà lórílẹ̀ ayé àkọ́kọ́ ń bẹ hifzuddin ìdáàbòbò ẹ̀sìn torí pé ẹ̀sìn gbogbo ayé ni kọ̀sẹ́sìn kọ̀sọ́mọnìyàn bí ó bá ti sí ẹ̀sìn kọ̀sọ́mọnìyàn rere ẹlẹ́ẹ̀kejì an-nafs hifzu nafs ṣẹ̀ríà wá dáàbòbò ẹ̀mí ọmọnìyàn life ọmọnìyàn ká mójútó gbogbo tó bá lè dájú kakọ́dí ẹlẹ́ẹ̀kẹta al-aqlu hifzu al-aql ṣẹ̀ríà wá dáàbòbò làákàyè ọmọnìyàn gbogbo tó bá ti kọlù làákàyè ọmọnìyàn ṣẹ̀ríà ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kẹrin hifzul iman ṣẹ̀ríà wá dáàbòbò ọrọ̀ dúkìá aládàáni ní o tí gbogbogbò ní o ṣẹ̀ríà wá protect ọrọ̀ ọmọnìyàn lórí ilẹ̀ ayé kí gama tàbà pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀karùn anas ọmọ wẹ́wẹ́wẹ́ ọjọ́ ọ̀làlú epsonas ṣẹlá wá dáàbò ọmọ wẹ́wẹ́wẹ́ gbogbo tó bá lè kó bá wọn tí ò fi ní jẹ́ ọ̀la rẹ̀ ṣẹlá ọgbàláyé ẹlẹ́ẹ̀kẹfà alẹ́ẹ̀rẹ̀dọ̀ hefsulẹ̀ẹ́d ṣẹlá wá dáàbò ọmọlúwàbí ọ̀nà tọ́nà fọ́mọnìyàn ṣẹlá wá protected inú òfisá ìbùn ká máa mọ̀lẹ́sì àwọn èèyàn ló ṣẹ̀ríà kí a máa sọ aburú ń pa àwọn èèyàn láti bọ́mọnìyàn jẹ́ ṣẹ̀ríà ọ̀fẹ́ gbogbo nǹkan yìí òun náà ni ṣẹ̀ríà wá dáàbò ló fi di ọ̀ràn àyà ní àwùjọ àwa mùsùlùmí bí a bá ti wà lórí gbogbo wa kí a mójútó bí àlàáfíà àti ọ̀kànbalẹ̀ àti ààbò yóò sì máa wà nínú ìlú ká jìnà sí gbogbo nǹkan tó bá lè dá wàhálà lẹ̀ nínú ìlú nínú ọ̀rọ̀ ni nínú ìṣe ni nínú ìwà ni ààbọ̀ bá mùsùlùmí bí pé kí ló dàrú káwùjọ dàrú káwùjọ káwùjọ kóró àgbọ̀ bá mùsùlùmí níbẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ di ọ̀ràn àyàn lórí ìjọba rere nílùú àwa mùsùlùmí ọ̀ràn ẹni kí ìjọba rere kó má fi ààyè lẹ̀ fún tó bá lè da ìlú rú gbogbo tó bá lè ṣokùnfà kí ìlú má ní sinmi
ìjọba gbọ́dọ̀ ló gbogbo agbára tó lọ́wọ́ bá fún láti palẹ̀ kanáà mọ́ ara tá ń pè ní good governance nìyẹn kí ìjọba lè take care security aráàlú security take care ìlú kí ìlú máa lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ká jí ká sùn wọ́ọ́rọ́wọ́ ká jẹ ká mu wọ́ọ́rọ́wọ́ ká lọ ká bọ̀ wọ́ọ́rọ́wọ́. Ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ wípé ìpọ́ọ̀tù lọ sí Amẹ́ríkà pé àwọn mùsùlùmí kan wọ́n lójú lé àwọn kìrìsìtẹ́nì ní orí Nàìjíríà láti máa pa wọ́n ní ìpakúpa tí wọ́n pè ní ìbádàtù jama'iyya ìbádàtù jama'iyya ìpakúpa ní jẹ́bẹ̀ ìpakúpa ọ̀nà ní jẹ́bẹ̀ eléyìí rẹ̀ ẹ̀sìn wa ọ́tàkó ló jẹ́ kí a pariwo ọjọ́ náà lọ wípé kápá wọn àjọ mùsùlùmí kan wọ́n wá ń lójú ní àkísẹ́ nìkan lólèdè wá ń bí ìrọ́lúwà ń bẹ kẹ́lẹ̀bù ìrọ́lú bẹ́ẹ̀bẹ́ pẹ̀tọ́ wá sọ wípé ìlú ọ̀fara rọ Nàìjíríà ní ìpèníjà kò sáàbò àìsáàbò yìí ó ń fa ikú fún ọ̀pọ̀lọpọ̀ Kristẹn àìsáàbò yìí ó ń fa ikú fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àìsáàbò yìí ó ń fa ikú fún kò jẹ́ Kristẹni kò jẹ́ mùsùlùmí torúkọ àwọn tí a ń dìde láti máa pààyàn yìí wọn àgbélé rí ọ̀rọ̀ ẹ̀sìn pẹ́lẹ́sìnkẹ́lá fẹ́ máa pa jímọ̀lá ń kí lọ́wọ́ yìí àìmọye mọ́sálásí láwọn àyíká kan ní a ti pààyàn sí mọ́sálásí tí a pa ìmáàmù tí a pa àwọn jàmá bẹ́ẹ̀ náà láìmọye ṣọ́ọ̀ṣì tí a ti pààyàn sí tí a pa lórí ìjọ tí a pa àwọn ọmọlẹ́yìn ìjọ gbàmí ń bẹ inú ọjà ni wọ́n lọ ẹlẹ́sìn kakọ́ lọ́lọ́jà gbogbo ayé nílọ nájà wọ́n lọ pààyàn sínú ọjà ìgbà mí ń bẹ mọ́tò lájọ wọ̀ àgá mọ́tò láńlá àmọ́tò máa ń kérò tó pọ̀ tí wọ́n sì pa àwọn èèyàn sínú mọ́tò tàbí mọ́tò máa lọ kẹ́dẹ́ mọ́tò dúró láàrin ọ̀nà nínú igbó ó lè sí ọ̀sán ó lè sí ìyálẹ̀ta ó lè sí ìrọ̀lẹ́ ó lè sálẹ̀ òṣòro tí ó sì pa àwọn èèyàn dálẹ̀ lọ rẹ̀gẹ̀dẹ̀ tó yẹ pé kò sí pé bọ́yá mùsùlùmí ló ń tàn tí wọ́n pa yìí àbí Kírísítẹ́nì wọ́n pa yìí ìpèníjà ńlá ni tí ó kọ́mọ fẹ́ni kankan lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ US Amẹ́ríkà tí wọ́n gbé ní káfojú ẹ̀sìn wò kí a gbogbo ìkan ṣẹlẹ̀ ká ní ẹjẹ́ àlọ́síwádìí ọbẹ̀ ẹ̀sìn wa mú ọbẹ̀ ẹ̀sìn wa mú ó sì bá àṣà rere mú ó sì bá òfin rere mú fàpẹẹrẹ inú Al-Qur'ani Karim Suratul Hujurat inú ìwé àwa Mùsùlùmí Quran chapter 49 ayẹlẹ́ kẹfà ọlọ́ni yá ayyuhalladhina amanu ọ̀nà àgbẹ̀ntí ẹgbẹ̀ náà bá gbọ́ ja'akum fasiqun binaba'in tí kò kí ìkan bá mú ìró kan wá báyé tẹ́ bá gbọ́ information kan fatabayyanu ẹ wá díẹ̀ ẹ má ti ìgbégbésẹ̀ kan lára ẹ wá díẹ̀ an tusibu qawman bijahala kẹ́ má bá wá fi àìmọ̀kan bá wo èèyàn kan lò látara pé ẹ̀wádìí ọ̀rọ̀ tẹ́ẹ̀bí ń sọ nípa rẹ̀ ẹ̀wádìí ọ̀rọ̀ tẹ́ẹ̀bí act nípa rẹ̀ fatusbihu ala ma fa'altum nadimin kẹ́ẹ̀mọ́ wá di ẹjọ́ ọmọ wá kábàmà kẹ́ẹ̀mọ́ di ẹjọ́ ọmọ kábàmà
lórí tẹ́ṣe hādhā dastūru Qur'āni eléyìí ní òfin al-Qur'an li ummati al-islamiyya fújọ islam at-tathabbut wa tabayyun ìwádìí ẹ̀sìrí lórí ilẹ̀ ayé lẹ́ni gbogbo tí ń jẹ́ pé à ń take a decision lórí izu report ni report láàbí máa ń take decision any leader in the world tó bá take decision based on report ló sì pé báyìí pé report tó wá sọ́dọ̀ lórí tó bá take decision lórí tó bá jẹ́ wrong report tí ó bá take decision náà wrong decision ló take president tó correct tó right tí ó bá take decision náà right ló sì pé kí Amẹ́ríkà gbé delegation dìde to come to Nigeria láti ṣe investigation ọbẹ̀ símú ọba ìlànà òfin mú ọba ìlànà àsàrẹrẹ mú àkí ìjọba Amẹ́ríkà lórí yẹ ṣùgbọ́n náà tí wọ́n bá ṣèwádìí yìí tí wọ́n bá ṣèwádìí ọ̀rọ̀ǹgì ìgbà tí wọ́n dé wọ́n kọ́ lọ rí ẹni tó jẹ́ National Security Advisor fún Federal Government Malam Nuhu Ribadu wọ́n lọ rí ní Abuja on Saturday wọ́n jọ discuss ìgbésẹ̀ yẹ ọ̀dá lẹ́yìn ìgbà yẹ wọ́n kò níbẹ̀ yẹ wọ́n gba Benue City lọ on Monday wọ́n lọ rí àwọn olórí ẹ̀sìn Christianity Benue State àti àwọn ọba traditional ruler wọ́n parí investigation wọ́n padà sọ ìyẹn náà fẹ́ tẹ̀gìṣàn lè lórí ṣe report of Benue State nìkan ó lè fún a ní the real in tó happen or possible ṣe report tí àwọn bishop àwọn Christian tí wọ́n bá give ní Benue State nìkan ó tó lágbé kí Amẹ́ríkà tí kìí ṣàlẹ̀ lórí or wrong nító bí ariwo nìyẹn lẹ́fí rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn body Islamic organization Islamic groups tí wọ́n dìde àwọn impact wọ́n against it Murik wọ́n against it CIO, TMC and other Islamic organization no kò bá nǹkan mú tagbọ́dọ̀ tó l'Amẹ́ríkà ọ̀bọ̀ afẹ́wà bias yóò tún investigation ṣe kí lẹ́bẹ̀ẹ́ ṣe wádìí nínú rí bẹ́ẹ̀ bá tí ẹ̀ lè bẹ́ẹ̀ bá ní gbogbo bọ́dì àwọn bọ́dì kan bẹ ẹ gbọ́dọ̀ mọ́ consult wọn ẹ gbọ́dọ̀ mọ́ consult wọn nínú ẹ̀ bàbá tí ẹ̀ ló gbogbo ẹ̀ a lò Supreme Council for Islamic Affairs Supreme Council for Islamic Affairs ẹ wà nínú wọn on behalf of Muslims at least
ẹ sì lọ bá Khan on behalf of Christians. Lẹ́yìn náà ẹ̀tù wá lo bọ́dì ìtàgbé Nairek rẹ̀ 2004 o náà ni President Ọbásanjọ́ dá ìgbìmọ̀ sílẹ̀. Olórí àwọn Mùsùlùmí, àwọn olórí àwọn Christian kí a jọ máa jókòó papọ̀ lórí ọ̀rọ̀ àlàáfíà ìlú a ń pè Nairek sí rẹ̀ ó wà cross, wọ́n ní federal, wọ́n ní state, wọ́n local government. Ẹ jókòó pẹ̀lú Nairek tí a lò lórí àwọn Mùsùlùmí bẹ́, táàrí àwọn Kírísítẹ́nì bẹ́, Mùsùlùmí ọ̀sọ̀ níṣẹ́jú Kírísítẹ́nì ọ̀sọ̀ níṣẹ́jú Mùsùlùmí. Ìwádìí tí ò ní túnmà ní kò ní túnmà kankan, wọ́n sì ní agbọ́ ẹjọ́ ẹnìkan dá agbọ́ òsìká, agbọ́ ẹjọ́ ẹnìkan dá agbọ́ òsìká. A fẹ́ ṣèwádìí ló bẹ́sẹ̀ ń pààyàn nípa púpà àdé Zamfara state, àdé Borno state, àdé Yobe state, àdé Kaduna state. Àwọn ẹ̀dà kan tó mẹ́ ní east náà tẹ gbọ́dọ̀ dé kó tó wá kú the masses general àwọn èèyàn ọkọ̀ pàdé ní bọ́kẹ̀ lórí sílẹ̀ mọ́kísọ́lẹ̀ tẹ́sì máa rìkọ́ọ̀dù ẹ máa fídíò rẹ̀ tẹ́fì máa kí ló rí ara rẹ̀ lẹ́mà kí ló ń ṣẹlẹ̀ bá mẹ́ka ṣe tó tẹ́ kamẹ́ṣíkà kún pé ọ̀gá ayé ni ìtí àṣẹ yọ ọ̀gbà mọ́ ilé kábùkù bá wọn gánsí kábùkù kàkì ayé ìtí à ń kàngbẹ̀ ní àyẹ ti Filastin tí wọ́n rọrọ̀ Filastin ìyànjú dè ní kó tó kàn yẹn wọ́n ti kàbùkù ní Afghanistan, wọ́n ti kàn ní Iraq àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. Ìyẹn ló fà tí àwọn Mùsùlùmí pariwo àwọn kan wá ń sọ̀tọ̀ kú sọ ọkà ní tí bá Christian ní agbé information lọ torí ní a fi wá bá Mùsùlùmí pé ẹni tí bá ń sọ̀rọ̀ bọ́ ń sọ̀rọ̀ ẹni tó rí rí ò pé wà láà ń ṣẹlẹ̀ ìlú ẹni tó rí gbé information lọ. Ìtẹ́sí ń fà lẹ́sẹ̀ yìí àwọn ọmọ pariwo ọlọ́ni takò fitna la tusbana alladhina zalamu khassa ọlọ́ni ẹ bẹ̀rù fìtínà tó ipá jẹ́ ń bá dámìtínà ẹ̀kọ́ ni ìyà ọjẹ́ nìkan wà lámọ́nà Allah ṣọ́rọ̀jọ́kọ́ ní Suratu Anfal 25 ọlọ́ni takò fìtínà kan ẹ bẹ̀rù fìtínà la tusbana alladhina zalamu khassa àwọn tí a bá dá fìtínà ilẹ̀ nìkan kọ́ ni ìyà ọjẹ́ o aka ni wọ́n wọ̀ wà láò bali ṣáàmìlà káàmìlà tó bá dé gbogbo yìí ni Amẹ́ríkà ń bọ̀ àgbà kírísẹ́nì ilẹ̀ ń bó lé kírísẹ́nì wà tọ́dá dósì ń bú lọ́wọ́ wọ́n bá ju bọ́m̀bù ọ̀dẹ́ nìkan mọ̀ kọmọ ọmọdé kọmọ àgbà kọmọ ọkùnrin kọmọ obìnrin kọmọ mùsùlùmí kọmọ kírísẹ́nì kọmọ lé kọmọ àlejò tó lè dẹ ẹjẹ́ká jórí wó pé agaga àwọn tí a ń jẹ́ olórí ẹ̀sìn àwọn Christian ọ̀rọ̀ ìgbé wọn rú pọ̀ ẹ darí àwọn èèyàn ìsinmi tọ́tọ́tọ́ yẹ wọ́n dáa bá fa gbùrù fúrọ́gbà fagbó kádẹ́kùn fìtínà lọ́dá o lọ́dọ̀ mọ́ Málíkì ó ní kọ́ ìdàkà ó pè ní kọ́ ìdàtò sẹ́dẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dínà wàhálà ìjọba mú wàhálà wà ẹgbẹ́gidé ilé ìlàwà ń pariwo fún wa kò tó dé o
torí díẹ̀ ló pé wíwá tí wọ́n wá ìwádán wá dé ọ̀rẹ́sẹ̀ntì Nigeria investigation US delegate ọ̀rẹ́sẹ̀ntì ti ṣẹlẹ̀ Nigeria that fact ẹni ọba rí yàtọ̀ bá ṣe rí ẹni ọba rí yàtọ̀ bá ṣe rí alábòsíyàn ni kò sì fẹ́ràn ní sọ́nà tàbí àyẹ́jù wádà tó wà lẹ́ni àwa tó fẹ́ dákun a tó fẹ́ dá ọ̀tá lẹ́kùn láàrin ara wa a tó fẹ́ dà lúrú torí díẹ̀ bára yín sọ̀rọ̀ ẹ̀yin náà tẹ́ẹ̀sì ma Amẹ́ríkà ẹ bá wọn sọ̀rọ̀ ìjọba tẹ́sẹ̀bọ̀ yìí aburú gbáà ni kò sí ní rọgbọ́ ìpìlẹ̀ fìtínà là máa rí ẹnìkan òmùkún ẹ̀ ṣùgbẹ́sì tí wá fẹ́ kí a sáfún fìtínà kí a máa jẹ fìtínà òdé Yorùbá ní oúnbọ̀ àwọn láàdẹ́ẹ̀dẹ̀ lẹ́nà ilẹ̀ terrorism máa wà mùsùlùmí irọ́ ni àwa mùsùlùmí ìsàdàlúrú ẹ̀sìn wọ̀dàlúrú ṣùgbọ́n Nàìjíríà ní ṣòro ìpínlẹ̀ ọ̀rọ̀ ààbò típa ìjọba ọ̀ká ìjọwà jẹ́ kí bá ìjọba ká èyẹ́ wà lọ́nà àwọn ìjọba ṣùgbọ́n ìjọba ló lójúṣe tó wà lẹ́yìn our federal government àwọn ní responsibility ààbò nínú tí ìjọba rí gbọ́dọ̀ provide fara ìlú security kódà security síwájú oúnjẹ ó síwájú ajé àmù ṣe bẹ́ẹ̀ ni ọkàn ẹ̀ bá balẹ̀ ní ó jẹun ẹni ẹkàn bá balẹ̀ ní ó ní ó sùn ṣe bẹ́ẹ̀ ni ọkàn ẹ̀ bá balẹ̀ ní ọlọ́mí iṣẹ́ security ṣe nǹkan kékeré ẹni ìgbà tó lọ́wọ́ bá tí ń ṣe yànà lórí àwọn Quraysh bàbá tí ẹmọ gbogbo ẹ̀ wílẹ̀ sáàtù Quraysh nígbà bàbá fẹ́ sọ ọlọ́run mọ́sá ìsàbò fún wa sáàtù Quraysh lílàbí Quraysh lílàbí himọ̀ rí látà ṣìdá ìwọ̀sẹ̀ ìfẹ́fàlíyà àbúrò bá tàbí ẹlẹ́dẹ̀ àti àmàhómi ìjú wà àmànà hómìnà khawf ẹlẹ́dẹ̀ àti àmàhómi ìjú ọba tí ó jẹ́ bí ọpa wọn wà àmànà hómìnà khawf ọba tó fi án lọ́kàn balẹ̀ kó nú bẹ̀rù àwọn kèfèrí Mákà ọlọ́nsẹ̀ kí ló ń ṣe yìí kí ó tẹ́ ẹ̀gbọ́nà ẹ̀mọ́ tọ́lọ́wọ́ bá ń ṣe fún ilé tọ́kọ́ ti yí ilé ààbò ló fi ṣe fún yìí ọba tí ó jẹ́ kébí páyé ọba tí ó jẹ́ tó mú bẹ̀rù kó fún yìí al-amnu ààbò security ìfọ̀kànbalẹ̀ ó náà ni asasul haya ó ní gbogbo sẹ̀mí gbogbo yòókù kún ni àwákírùn jíma ẹbígbà security bẹ̀ àbìkan bẹ̀ ìmáàmù olùgbórí mímbà rẹ̀ kó tó gbé ogun yà sọ̀rọ̀ kò ní ẹjọ́ ìjẹ̀lẹ̀ gbé bàjọ́ rẹ̀ nìkan jíma kó tó wá débẹ̀ yẹ lágbọ́dọ̀ mójútó gbogbo omi tí ó sáàbò lélè náà àbó ń bẹ́m̀bẹ̀ tẹ́lẹ̀ àìsàmójútó ààbò ló bí wọ́n ń pààyàn wọ́n jíyàn gbé nísàlẹ̀ wá ń bí àmọ́tẹ́lẹ̀ ó ti dé ní ìsìn ládùgbò àtàwà ojú odò tí a ń ṣe lọ́yẹ wọ́n ti gbé yàn mẹ́ tí èsì méjì sí mẹ́ta mọ́ tí ó pó owó rírí ní a fi gbà wọ́n pẹ̀lú àdúà ọ̀rọ̀ tó wà ní ẹsẹ̀ pé a máa sọ̀rọ̀ Kaduna a máa sọ̀rọ̀ Maiduguri lẹ́kọ̀ọ́ wá ń bí níbàdàn wá ń bí lẹ́gbàá wá níjẹ̀bú wá ń bí lọ́yọ̀ state Don state Londo state ní Kwara state gbogbo àná lámọ́ tí lọ ó ti kọjá ká máa lọ pé ní òkè ọya nílẹ̀ Ìgbò
ẹjọ́ bá mọ́ nǹkan náà máa sọ yẹn níbi ọdún mélòó kan nìsìn àwọn bọ́dà kan lọ sí ìsẹ́n wọ́n lọ sí December camp wọ́n ń bọ̀ alé wọ́n gba ọ̀nà ìrúwà wọ́n fẹ́ gbàjá Abẹ́òkúta ní wọ́n dá wọn dónú mọ́tò wọ́n sì já wọn lẹ̀ wọ́n sì kó wọn lọ ẹni tí wọ́n gbó ké lọ́wọ́ rẹ̀ ń gbà náà ní àgbà 5 million láwọn èèyàn rẹ̀ dá ó mẹ́nu àtó súnmọ́ wáyé tó wà nú ẹ̀ àwọn náà dánú owó yẹn tí bá rá àfá ilé nì àwọn àmà ọ̀gbà ọlọ́ ọmọ sí wọn níṣẹ́jú wọ́n pa àwọn èèyàn bẹ́ nínú ọjọ́ àjọ kó papọ̀ nígbàtá àwọn èèyàn rẹ̀ corporate wọ́n pa níṣẹ́jú wọn tètè bá àwọn èèyàn sọ̀rọ̀ bá ṣe pá lápá wọn náà kọlọ́ọ̀bá kó dáàbòbò wa kọ mọ́ dáwà ẹ̀ lọ́gbìsí ayé wa ọlọ́bá ní fi ipá àjọba wa káàkiri ìṣẹ̀lẹ̀ torí ní ẹni pé púpọ̀ ọ̀rọ̀ mìíràn ní wípé American delegate tí wọ́n rán wá wọn àṣẹ ń tọ́tọ́ wọn àṣẹ ń tọ́yẹ àṣìpara mọ́ àfi kí wọ́n tún gbèsè tọ́yẹ gbé kí wọ́n rí òpin náà wà mùsùlùmí náà lórí investigation wá sí àwọn majority ìlú yìí kódà kọ́ sẹ́yọ kan ajú Christian lọ́lọ́nkà gbogbo wọ́n péré ní ajú wọn lọ́lọ́nkà ẹbá ti dára o 2023 àdìbò ìbò yẹn ti jẹ́ àmàkálùkù àwọn mùsùlùmí ọ̀nà mẹ́rin la dìbò sí ọ̀nà kan làwọn Christian dìbò sí ọ̀nà kẹta dìbò sí náà àwọn African náà tún dìbò bẹ́ẹ̀ agbógbò wa yẹlẹyẹlẹ tó ti bẹ́ẹ̀ àtúnnà wọn èyí ti jẹ́ àmà pé Muslim the majority of this country we like it or not the majority of this country àwa Mùsùlùmí ni ó wà lè dọ̀lá o káwọn míì jù alólóǹkà mọ́lé ní àwa lápọ̀jù ó láti wá tó bá fẹ́ wádìí nínú kan tápọ̀jù kí wọ́n má gbọ́rọ̀ wá kẹsì náà wádìí àbòsínú American delegate invitation lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí wíwá tí a wá tí a lọ yìí wíwá àbòsí ni wọ́n wá ìdáfẹ́ sọ báyìí lọ kọ́lọ̀ bá àlèkọ́lá kó forí gbogbo akátọ̀rọ̀ àforíjì